lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tí ń láǹfà láti máa wò ìkànnì Mufty. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. Ẹ wo bí tá a kọ́rọ̀ Nàìjíríà dé. Man lam ya'izuhu ad-da'ru. Man lam ya'izuhu ad-da'ru lam yanfa'u ma. Ìgbà tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Tíyẹ̀ ò bá ti tó fún ẹ ní wáàsí. Man lam ya'izuhu ad-da'ru lam yanfa'u ma. Ìtò ń fetí gbọ́. Wá lọ síwájú àwọn bàbá ni. Man lam ya'izuhu ad-da'ru lam yanfa'u ma. Bàbá ẹ̀dàkùn ẹni sùn. Man lam ya'izuhu ad-da'ru lam yanfa'u ma. Gbogbo ẹni tí ìgbà táwa yìí, ìtò ń fetí gbọ́ láàárọ̀. Man lam ya'izuhu ad-da'ru. Inú ròyìn. Man lam ya'izuhu ad-da'ru. Èyí tó ń fojú kàdú pépà. Man lam ya'izuhu ad-da'ru. Èyí tó ń fojú wò lórí social media. Man lam ya'izuhu ad-da'ru lam yanfa'u ma. Bí o bá ti gbà wá sí níbi tó gbọ́ tó rí. Raha bil wa'izu yawman aw gadan. Káfá oníwàásí sọ̀rọ̀ láti àárọ̀ dalẹ́ kò ní wúlò fún ọ. Man lam tufidihu ibaran ayyamuhu. Àwọn ọjọ́ tá ń lò bọ̀ wọ́n ẹ̀dẹ́kun sípàdé tí nílò nírí. Man lam yufidihu ibaran ayyamuhu. Wọ́n wá lo ìgbà débi pé tó o bá lọ sábọ̀ wẹ̀yìn. Man lam tufidihu ibaran ayyamuhu. Gbogbo ẹni tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí tí o bá tó fún oníwàásí. Kana yama awla bi min al-huda. Ẹ ojú ta lóde ọkàn kó wà òbalẹ̀ mọ́. Àfa ń ké, pásítọ̀ ń ké. Àwọn àfa ẹni á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹlòmíràn wá mọ ìbẹ̀rẹ̀ tó kù wá àwọn ọmọ lẹ́ ń kọ́ ní ta'alimul Islami, teachings of Islam. Kí ẹ̀ka wá ní gbogbo ọmọ kí ọmọ lọ kọ́ ọmọ tí ń yìnbọn. Kana al-ama awla bihi min al-huda. Kó wá dé sí pé bó ti lé tó yìí ìmọ̀ràn tó kù ní pé gbogbo stúdẹ̀ntì ẹ lọ há bọ̀ fún wọn kẹ́ ẹ máa kọ́ ọmọ tí ń yìnbọn. Tala fẹ́ pa. Tala fẹ́ bájà. Ṣé Kìrìsìtẹ́nì la fẹ́ parí? Àbí Mùsùlùmí ara wa? Tí nǹkan bá ń gbóná, tí ń jóná, ṣé pẹtrol á tún dà sí? Àwọn àfáà Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹjẹ́ àfúrá o. Gbólóhùn pé kí gbogbo ilé kéwú máa lọ lè kó àwọn ọmọ kéwú bí wọ́n ti ń yìnbọn. Àwọn tọ̀hún náà ti gbọ́ wọ́n ní àwọn ilé ti gbóra ogun. Ariwo lásán sì láńdí. Àwọn tọ̀hún ti ń ṣe nǹkan bí nǹkan tí wọ́n ní fún yín lára. Tẹ́wọ́n ní Kìrìsìtẹ́nì lẹ́ni kí wọ́n torí wọn kọ́ bí wọ́n ti ń yìnbọn. Tẹ́ fẹ́ dojú ìjà kan. Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀nu ẹbí ẹ̀ lóde ṣùgbọ́n pa fámìlì rẹ̀. Ṣé tààwùnù tí ṣe tẹ́mọ̀ fi ṣe ní? Àkọ́dù sọ́ọ̀tù nígbà ìdàkọ́ wala ta'awanu. Wala ta'awanu ala al-ithmi wal-'udwan. Parí wọ́n ṣe mọ́mọ́dù làwọn. Kí ni Gunmi wá sí ilẹ̀ Yorùbá? Wala ta'awanu ala al-ithmi wal-'udwan. Ó ní ní Saudi iṣẹ́ hajj wa jẹ́ kékeré ni, ó wá dá Gunmi padà pé bá wọ̀lú wa. Wala ta'awanu ala al-ithmi wal-'udwan. Tí Saudi bá lé Gunmi
padà pé àfẹ́ rí ọ́nù wa. Tẹ́yìn wá pe Gunmi mára lásìkò tí gbogbo ẹni bó ti rí. Ẹ pa Gunmi báwọ́. Ẹ dì mọ́ Gunmi, wọ́n yà yí fọ́tò Saudi ti rí. Wàlá ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Tí wọ́n ti rí yẹn, wọ́n máa ṣe nìránṣẹ́ yìí. Sáwọn tí wọ́n ń kú lọ́wọ́ ni ẹ pẹ́ ìjọ tó kó dẹ́yìn náà padà. Wattaqullaha. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Àwọn bandits tí wọ́n ń pààyàn, tí wọ́n ń jíyàn gbé, ó ti di bísínẹ́sì òwò tó bá dẹ̀ pé wọn kì í jáwọ́ pẹ̀. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Láì gbé láìfà, wọ́n gbé yàn, wọ́n láwọn fẹ́ gba 30 billion, 35 billion. Wọ́n dẹ̀ ń fún wọn lówó yẹn, bísínẹ́sì yẹn pè ẹ wá ní kán fílẹ̀. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ wò yí tó ṣẹlẹ̀ ní Kwara. Wọ́n pa ọkọ kalẹ̀, ìyàwó sì sùn tí pé yéè, wọ́n kó àgbákò báwo, wọ́n pa òun. Àwárí ẹnì kan, wọ́n ní wọ́n ń bá ẹni yìí sọ̀rọ̀ pé kí ni wọ́n fẹ́ gbà, ó jí agbódegbà, ẹ sì tún gbà lọ́wọ́ ẹ̀ kìlọ̀. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Tí wọ́n bá pa ọmọ rẹ̀ tó dìbò Gunmi. Tó wáá pínpín àwọn ẹbí rẹ̀, ó ti fi 50 million pè wọ́n, ṣé ẹ pè Gunmi sí conference? Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Àmọ́ torí pé kò kàn yín ni ò jẹ́ kẹ́ ẹ mẹ́ni tó kàn kẹ́ ẹ mọ tí ń fìlì. A sì rí àfáànù yín tó sọ pé gbogbo tí Gunmi ṣe yẹn kò kàn òun. Ó lọ bá òsòrò kò jẹ́ kí Mùsùlùmí ó sọ bẹ́ẹ̀. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ṣé ẹ mọ̀ pé àwọn wọ̀nyí ti dé gbogbo òtòṣì Kwara? Gbogbo òlu tí wọ́n ń dákọ̀ pé wọ́n ń kọ́ ọmọ iléèwé tí wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì tí wọ́n ń ta wọ̀nyí. Ìtòsí ni ìnẹ̀lì bìnẹ́à ìzámẹ́ni hàdàjà níbù. Innal binaa ìzámẹ́ni hàdàjà níbù. Akọ odidi lé. Innal binaa ìzámẹ́ni hàdàjà níbù. ìzámẹ́ni hàdàjà níbù. Tí ẹgbẹ́ kan bá ti ṣe tó ti wó. Lam ya'mani an-nasu an yan'tabaki. Ẹgbẹ́ kan ti wó, àwọn èèyàn ò ní, àwọn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ ò ní fọkànbalẹ̀ pé ẹgbẹ́ kan tó wó yìí ṣẹ́gbẹ́ kejì náà ni wó. Lam ya'mani an-nasu an yan'tabaki. Gunmi wálẹ̀ yóò bá àwọn Kìrìsìtẹ́nì àti dá ọgbẹ́ kan sí wọn lọ́kàn tán. Lam ya'mani an-nasu an yan'tabaki. Nínú ìlú tí Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ti gbé gbèsè ayé àlàáfíà ilẹ̀ yóò bá yìí jẹ́ kan. Allah. Ẹni sáráyé ń kó ẹ̀yìn sí, ẹ̀yìn kọ wájú sí torí pé ẹ fẹ́ ṣọ́tẹ̀. Ibọ̀ ipá àwọ̀gẹ̀ ò ká mọ́. Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ilẹ̀ yóò bá ẹgbẹ́ gbà tẹ̀jẹ́ o. Ẹgbẹ́ gba ìtẹ̀jẹ́. Mufty Ìwó, popularly known as Mufty Ìwó. Bàbá yẹn wọ́n níbi kí wọ́n lọ jókòó kí wọ́n wo kí ni wọ́n ń pè ní Azali Budawa. Method of calling people to the way of Islam. Bàbá yẹn ó kàn jáde, wọ́n kàn sọ̀rọ̀ nígbà tí sẹ́pà fẹ́ ya. Kábẹ̀ lọ kọ́ bá ti yìnbọn. Ẹ fẹ́ kó bọ̀ wọlé AK-47. Tábà kọ́ tán tẹrù pé jihad ni wọ́n ṣe pé wọ́n máa fi jagun Islam tó wọ́n fi jalè kọ́. Tá a bá sì ní pé aslu ni jihad. Aslu ni jihad bis-sayfi. Al-jihad bis-sayfi ká yọ idà síyàn, ká yọ ọfà síyàn. Sabitu ila yawmil qiyamah. Yóò máa wà láti kìyàmọ́ òfin parẹ́ ni. لكن لا يجوز لأفراد أو جماعات إعلان القتال. Kákó bẹ̀jà yẹn, kákó ọfà jà yẹn, kìí ṣẹnu irú Mufty Ìwó ló yẹ kó ti jáde. Gọ́ọ̀mẹ̀ntì ni ó sọ pé ogun ti di ẹ̀jẹ̀ jagun. لأفراد أو جماعات إعلان القتال. Wọ́n ṣe lórí ẹgbẹ́ kan, wọ́n ṣe ìjọ kan, ìlú ni ó sọ pé ogun ti yá. لأنه من اختصاص الدولة فقط.
jihadu wọlé ẹ̀ bá jẹ́ àtẹlẹmọ́ jihadu dáwọ̀. Jihadu da'ati wal islahi wal ilmi. Ìjọ tí ìlú le tí ò tí ì rí báyìí. Ṣèbí wọ́n ní ad-du'a'u sayful mu'min. Ẹ ń pe ogun tí ó sọ obìnrin dopó ọ̀sán gẹ́gẹ́. Ogun tí ó sọ pẹ̀dáláì ní bàbá. Ogun tí ó sọ bàbá dáláì níyàwó. Ẹ wá ní kábẹ́ẹ̀ sí ní máa kọ́ bọ̀ nílé kéwú ká máa kọ́ fíkìwù mọ́ ká máa kọ́ hadizi mọ́ ká máa kọ́ bàlágà mọ́ ìbọn yìí ló kù dáàmú ẹ̀kọ́. Káfẹ́ máa para wa ni. Ẹ sì ní ká máa bu ọmọ lọ́lé kéwú kan máa ṣe ìtẹ́gbẹ́ ká máa kọ́ nù. Ìjọ tó rí báyìí àwọn ṣẹ́dábò ní ká máa kọ́ òye níbọn o. Ìjọ tí ìlú le tí òtí lè tó wà kí ni wọ́n wí. Rabbana Rabbal khalaiqi Rabbana Rabbal khalaiqi ladina min sharri zamani ladina min sharri zamani واتنا منك السعادة واتنا منك السلامة والرضا من الأمان والرضا من الأمان. Ẹ má mọ ọmọ yín lọ bí tí wọ́n ti máa kọ́ wọn bá ti yìnbọn. Ẹ má mú àwọn ọmọ yín lọ sí ọ̀dọ̀ àwọn tó já sí pé gbogbo tiwọn bí ogun ni kí làdúrà ò lè yanjú. Ẹbí tani ẹbí gbogbo wa náà rí ìlú ti lé o gbogbo mùsùlùmí kó ní kálukú kìlọ̀ o. Ọmọ bíi tẹ́ẹ̀mẹ́rì sí bí ẹ̀ka bá ti pè ní ìsìnkútọ̀ a fẹ́ pè yín wá sí ni níbo kàbà kó ní ìlọ. Àfọlọ́fọ́ ọ̀gbọ́n ọdún 30 mílíọ̀nù ọmọ ní kí tíì. Àwọn tí wọ́n ń gbé ọba tí wọ́n ń gbé áàpì tó tún níbọn. Èmi wọn tí mo ti pẹ̀ yìí. Kí ogun báwo? Mo lọ́nà òde. Kò sí ìlà ní Kọ́lọ́mọ kì í lọ fọ́ọ̀mù rẹ̀ o. ìtàlẹ̀ káláyà kìlọ̀ fọ́mọ rẹ̀. Ìtàlẹ̀ kọ́lọ́kọ́ kìlọ̀ fọ́mọ rẹ̀. Ìtàlẹ̀ kẹlẹ́bí kìlọ̀ fẹ́ bí rẹ̀. Ìtàlẹ̀ kónílé kìlọ̀ fàlejò. Ìtàlẹ̀ ajínigbé pọ̀ gan ní ìjọba. Bọ́mọ pọ̀ gan ní ìjọba. Báńdíìtì pọ̀ gan ní ìjọba. Boko Haram pọ̀ gan.